gbogbo ẹ̀yin olólùfẹ́ eré fújì àti ẹ̀yin olólùfẹ́ bàbá wa olúfimọ Dr. Saheed Osupa. Èmi bàbá abẹ tí mo kọrin Saheed Osupa níjọ́sí, mo tún dé bí mo ṣe ń dé láti wá kọ díẹ̀ fún yín nínú orin dáyárì àti orin síkọ̀zàn àti àwọn àfiwé orin Dr. Saheed Osupa tó ti ń kọ. Inú mi máa ń dùn tí n bá ti ń gbọ́ orin Òṣùpá. Gbogbo ẹ̀yin olúfimọ fans club, mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ máa tẹ́tí sí èèyàn tó létí inú kó máa gbọ́, èèyàn tí kò dé létí èdè, tèmi Moruf Àmọ̀lé Akédélé alias bàbá abẹ tí n bá ti ń kọ orin yẹn kẹ́ ẹ máa tẹ̀lé mi. Ẹ rí i pé nígbà kan bàbá wa Saheed Osupa kọ orin kan nínú Trusted and Guarantee. Wọ́n forin yẹn ṣe àkàwé ọ̀rọ̀ kan wípé kọjú síbi tó ń lọ Mr. Báyìí, má lọ ṣẹ́jú sérò èrò mọ́ bí tọ́kọ̀ ń lọ, iṣẹ́ ọwọ́ ẹ ló máa mú ẹ mọ́lẹ̀ fún ẹ, tó bá ṣẹ́jú sérò tèrò bá ṣe sì lọ wọlé. Wọ́n kò rìn tó tán bá rí i pé rúfèé ni wọ́n ní gbẹ́sẹ̀ lé o, wọ́n sáré tẹ̀lé lọ́wọ́ kan. Orin yẹn ló dífá fún tí wọ́n kọ nínú pìkọ́sàn tó fi jọra wọn. Wọ́n lọ́jọ́ gàtí ọjọ́ gàtí wọ́n fẹsẹ̀ méjèèjì múlẹ̀. Orin yẹn lọ báyìí pé Òṣùpá àbámọ̀ ni àbámọ̀ ló máa ń gbẹ̀yìn ọ̀rọ̀, ẹni tán kìlọ̀ fún pé kó má wọkọ̀ adití, tó sorí kunkun tẹ́lẹ̀ tó wọkọ̀ adití, ọkọ̀ adití sáré burúkú pakọ́ náà jẹ, kò dẹ̀ lè bẹ́ sílẹ̀ láti inú ọkọ̀ tó sáré, ẹ̀yìn kó gbádùn àkítọ́ ọgbọ̀n wèrè adití, kó bẹ́ sílẹ̀ láti inú ọkọ̀ kó sá lọ. Àlógún yẹn fún ẹ tó ní tọ́bẹ̀ òṣòro, àlógún yẹn fún ẹ tó ní tọ́bẹ̀ òṣòro, nítorí ni ó máa ṣe tó bá fi lè lọ sí kó wá di kójú ẹ wájà tó wá ń padà rojọ́. Wọ́n ní sóò mọ̀ pé ọwọ́ kan ní ìmọ̀ràn, oríṣiríṣi ní ìmọ̀ràn. Sọjọ́ ọmọdé tó mọ̀ pé ọwọ́ kan ní ìmọ̀ràn, oríṣiríṣi ní ìmọ̀ràn. Ẹni rí ni ká máa kí, ẹni rí ni mọ́ ni lójú ká máa kí. Èèyàn ní òpa kíyèsí èèyàn ṣàṣìṣe, ẹni fẹ́rẹ̀ èèyàn ló máa ń tayàn lólobó. Àìjẹ́ kó jèrè tó kàn ṣe ìtì ẹ̀fọ́ lọ́hùn, ọ̀rọ̀ àkíyèsí kéèyàn máa tiẹ̀ fi ṣeré. Tó rọ́pọ̀ ló wà tó já tí ìjẹ àti mú wọn, níbi kí wàhálà sáti bọ́mọ làkejì ní. Ọ̀rọ̀ ayé ká fi wé dùndùn o, ìlú dùndùn fọ̀rọ̀ gbogbo ṣàpamọ́ra. Ayé mú dùndùn wọ́n san ní kíkọ̀jọ́ lórí. Fàlàṣé ni dùndùn ló ṣe fọ ohun yẹn jáde, ṣùgbọ́n ohun táyé rí ìròsà ni pé ohun dùndùn dùn gan. Aráyé ní káwọn sẹ́kùn ohun dùndùn dídó, gángan tó wá rán mú aráyé ǹjẹ́ wá sọ pé wọn ò ru tìka tó yẹ gangan lè kánná, ṣùgbọ́n ariwo tìlù ń pa nìkan làwọn sọ sí. Ayé lábòsí wọ́n dẹ̀ fẹ́ ràn ìsọ lẹ́nu. Tẹ́rí orin yẹn, ibi tí mò ń lọ gangan ni wípé nínú síkọ̀sàn tí mo kọ yẹn, orin yẹn jọra wọn pẹ̀lú Trusted and Tested tí mo kọ́kọ́. Àwa tí à ń gbórin Òṣùpá, àwa la mọ ibi tó bá lọ. Tẹ́wárí nínú dáyárì, àwọn orin kan wà níbẹ̀ tó kọ́ni lọ́gbọ́n tí mo fẹ́ kọ nínú dáyárì. Nínú dáyárì yẹn ọkọ wa lọ́gbọ́n tuntun tàbá lágbára ká má máa ṣe. Nínú dáyárì yẹn sọ pé ọba tó dórí ló fi run òun sìkẹ́ orí, ọba tó dẹnu ló fi tọ́ ọ sìkẹ́ ẹnu, bàbá lókè kó wá fọlá sìkẹ́ mi, sọ mí dọ́lọ́rọ̀ dákun jẹ́ kọ̀rọ̀ ló dalẹ̀. Àlọ́ba tó dórí ló fi run òun sìkẹ́ orí, ọba tó dẹnu ló fi tọ́ ọ sìkẹ́ ẹnu, bàbá lókè kó wá fọlá sìkẹ́ mi, sọ mí dọ́lọ́rọ̀ dákun jẹ́ kọ̀rọ̀ ló dalẹ̀. Nínú ọlá mi káyé máa wẹ̀jẹ̀ wẹ̀mu, kógun sunkún wọlé kígbà máa fẹ̀rín jáde, kí n daṣọ bóra kárí ayé faláyì ni. Tán bá wá ti rí mi kínú wọn máa dùn kan sọ pé àfúnni ló ń jẹ máa wo bẹ̀ lóde yẹn. Àní nínú ọlá mi káyé máa wẹ̀jẹ̀ wẹ̀mu, kógun sunkún wọlé kígbà máa fẹ̀rín jáde, kí n daṣọ bóra kárí ayé faláyì ni. Tán bá wá ti rí mi kínú wọn máa dùn kan sọ pé àfúnni ló ń jẹ máa wo bẹ̀ lóde yẹn. Mo fẹ́ kọ́ láti mo ní ìbúrẹ́kẹ́ bíi tànábì kan, Sùláìmọ̀nà tọ̀fọ̀ láṣẹ kàrámọ̀ fún ọlá ìfẹ́jú kẹ̀kẹ́ títí tó dàgbọ́n ògbẹ. Kọ́mọ Ádámọ̀ má wá fọlá tèmi tọrọ, wọ́n ló ṣùpá kò sinmi kò dẹ̀rẹ́, abàmì ìdá. Jọ kí ló gbé jẹ sójẹ́ katapílà ni,
sẹ́mi bíríkì gangan lòún lò ní abẹ́mi kan kéré òtán fi ń ṣe pílà ni wọ́n ló ṣùpá kò sinmi kò dẹ̀rẹ́ abàmì ẹ̀dá jọkí tó gbé jẹ́sọ jẹ́ katapílà ni sẹ́mi bíríkì gangan lòún lò ní abẹ́mi kan kéré òtán fi ń ṣe pílà ni tán bá sọ pé gbọ́rọ̀ àbí kò dáràn olórí kùnkùn alágídí ló jẹ́ nìyẹn ìbátan nífẹ̀ẹ́ kókó títí ẹ bá ta wọn tó fẹ́ dáràn náà máa fèsì ṣèkìlọ̀ fún ẹ abóòbọ̀ tán bá sọ pé gbọ́rọ̀ àbí kò dáràn olórí kùnkùn alágídí ló jẹ́ nìyẹn ìbátan nífẹ̀ẹ́ kókó títí ẹ bá ta wọn tó fẹ́ dáràn pé má ṣe ṣèkìlọ̀ fún ẹ mo fẹ́ fẹ́ yàwó àti sojúṣe òtó nǹkan ṣé yẹn ló jẹ́ kí bébí màmá ó pọ̀ gan fọmúlà tọ́jú mi kí tọ́jú ẹ lógbòde responsibility tí gbogbo obìnrin ń wá liability tó gbólógbò ọkùnrin sá fún. àní mo fẹ́ fẹ́yàwó àti sojúṣe òtó nǹkan ṣé yẹn ló jẹ́ kí bébí màmá ó pọ̀ gan fọmúlà tọ́jú mi kí tọ́jú ẹ lógbòde responsibility tí gbogbo obìnrin ń wá liability tó gbólógbò ọkùnrin sá fún. ọ̀rẹ́ mi ọlọ́tí ló máa ń dá sáà kan tó bá mu tí yóò tọ́ ti bá wọ bọ́ọ̀dì tán alẹ́ mi ò ní kú sájé á di ń tèmi tí n bá bí kan sáké máa tó bí kan sóko ni bára àké bá sọ pé ètí tèmi kọ́ná ará oko wá sọ pé wọ́n bàbá ọmọ mi. ọ̀rẹ́ mi tó fẹ́ràn tí màá ní ó dẹjọ́ onífàájì ni ọ̀rẹ́ mi ọlọ́tí ló máa ń dá sáà kan tó bá mu tí yóò tọ́ ti bá wọ bọ́ọ̀dì tán alẹ́ mi ò ní kú sájé á di ń tèmi tí n bá bí kan sáké máa tún bí kan sóko ni tára àké bá sọ pé ètí tèmi kọ́ mọ́ ará oko má sọ pé wọ́n bàbá ọmọ mi àlọ́mọ má jẹ́ gbọ́ débi kó máa bá mi sọ kó pààyàn fún mi bí ń ju fíìlì mi àṣírí wo ló kọ ẹ́ di bùkátà mi erémọdé mọ̀létí kejì ò gbọ́dọ̀ gbọ́ sẹ́nu tèmi tí ó bò kán lè tọ́jú àṣírí mi àlọ́mọ máa jẹ́ ń gbọ́ débi kó máa bá mi sọ wá ń bí sọpàyàn fún mi ló fi ń ju fíìlì mi àṣírí wo ló sọ ẹ́ di bùkátà mi erémọdé mọ̀lé kí tètè gbọ́dọ̀ gbọ́ sẹ́nu tèmi tí ó bò kán lè tọ́jú àṣírí mi. àwọn ayé ló sọ bẹ́ẹ̀ o ayé sọ pé ó lè búra wa jẹ ká sá máa ríre bára ṣe èèyàn tó kò ṣe é yá jẹ àǹfààní lọ́sùwà ni àǹkú fúnra wa láyé ń bí ìjẹrẹsì ni tábà gbà fúnra wa ló máa jẹ́ ká lè láṣepẹ́ wọ́n ayé ló sọ bẹ́ẹ̀ o ayé sọ pé ó lè búra wa jẹ ká sá máa ríre bára ṣe èèyàn tó kò ṣe é yá jẹ àǹfààní lọ́sùwà ni àǹkú fúnra wa láyé ń bí ìjẹrẹsì ni tábà gbà fúnra wa ò máa jẹ́ ká lè láṣepẹ́. ìyá àrò lẹ́gbọ́ yẹn gbogbo ẹ̀yin olùfẹ́ ọba orin King Dr. Saheed Osupa ọba ńlá olùfimọ́ the king of music bàbá bẹ̀ tún rẹ̀ máa wọ̀ pé jẹ́ mẹ́ta tí àti bàbá bẹ̀ wá bàbá bẹ̀ travel ẹ̀sẹ̀ dé ni I'm happy, I'm glad to tell you that bàbá bẹ̀ is back to be giving us the music and of Dr. King Saheed Osupa ọba ńlá ọba orin king of music king of music worldwide máa ma fún wa back to back a ní pé máa lọ but ẹ fún mi ní lábàá kan sí so àmọ́ wa drop àkànnì nàbà yín à drop fún nàbà yín so that wọ́n fẹ́ reach yín ìgbà kan wà lọ pé ẹ ní fóònù ṣé ẹ ti ní fóònù. mo ti ní fóònù. irú fóònù ẹja orú fóònù tẹ ní. fóònù ńlá ni kí lorúkọ ẹ ní fóònù ńlá ni ṣé Samsung ni. Samsung. ó ti dé nìyẹn. Samsung kékeré ni. kékeré bí èló lẹ rà èló lẹ rà. 65 naira. 65,000. That's naira. ó ti pọ̀ ńlẹ̀ ó ti pọ̀ ó yẹ fún anábẹ̀yẹ kan ẹ bá yẹ fún anábẹ̀yẹ kan sí i. so kẹsàn kan ní báyìí ká máa lọ. tẹ́rí orin bàbá wo Òṣùpá ó pọ̀ lọ rẹpẹtẹ tó mọ́gbọ́n dání ìgbà kan bàbá wo Òṣùpá lọ kàwé ní Ìbàdàn wọ́n lọ gba oyè kan tí wọ́n pè ní DOF that is Dean of Faculty ìgbà yẹn náà fi ṣe rẹ́kọ̀dù tí wọ́n pè ní New Down inú nígbà yẹn sọ pé ó tún ti ní exposure sí i sẹ́ni mo ti bá ọmọ wèrè mo ti bá àwọn professor ṣe ìmọ̀jìnlẹ̀ ló jẹ́ kán mọ rírì ọba ìmọ̀jìnlẹ̀ nínú olórin náà ń pè mí Dean of Faculty tójú ejò dìlọ ni mí ẹni mọ́mọ́ bẹ́lẹ́lẹ́jà torí pọ́mọ lẹ́ẹ̀lẹ́ ni ẹni bẹ́lẹ́lẹ́jà ó máa yíra ẹni lẹ́ẹ̀ni gbogbo ọ̀rọ̀ kọ́ ló yẹ kó lé sí i o diplomacy ló dáfẹ́ nìyàn tó lọ́gbọ́n ọ̀rọ̀ lé ayé nìyẹn ká fọpọ́ lọ sí i
bẹ́ẹ̀ yóò bá ti ní tẹríba kó tún náà sùúrù sí èèyàn máa lè tètè débi téèyàn ń lọ kì í ṣe gbogbo ajá tó bá gbó la máa ń yà sí gbogbo ọ̀rọ̀ kan ló yẹ kó lé sí i diplomacy ló dàfẹ́ nìyàn tó lọ́gbọ́n ará Èkó ló mọyì owó èrò Èkó ló mọyì ọkọ̀ tèwe tàgbà náà fi mọ ìwà. ẹ ṣe bàbá bẹ àwọn tó ló fi mọ nìyẹn gbogbo ẹni ló fi mọ kára yé ẹ rí pé bàbá ẹ kó pọ̀ nbẹ ẹ náà sì kú bàtà mú wá fún yín bàbá ń ṣe dáadáa wọ́n dẹ̀ tíra níbi orin King Saheed Osupa bàbá náà gbọ́ orin wọn gbà kan wọ́n fowó ránṣẹ́ sí wa àdẹ̀bí jíṣẹ́ ẹ fún wọn so bọ̀ kò sí tán síbẹ̀ gbogbo ẹ̀yin fans King of Music worldwide both Naija and home and abroad ẹ ká reach out to bàbá bẹ iṣẹ́ ìwòlẹ́ ń ṣe náà. I'm a security officer. Ah, ṣe rí pé bàbá bẹ̀ wọ́n ní security làwọn inú sálárì yín. 40,000 mo ń gbà. 40,000 àwọn gbà ṣe rí pé ó dákọ̀ mu ni ká support bàbá bẹ̀ let us reach to him. He's very talented, very calculated, very calm. Despite the challenge of the country, the man still when he keep his head straight. He doesn't allow the pressure of the country to weigh him down. You can see like people easy. The security man, the man that has family, children, is earning 40,000 naira per month. That money kò tó nǹkan bọ̀ ó dájú ẹ tí ò sì yàn kan náà lọ bẹ́ẹ̀ dájú kí yẹn jókòó kó máa retí pé ìyàwó máa bọ́ ọkùnrin lè bọ́ obìnrin fọ́dún mẹ́wàá ìyàwó lè bọ́kùnrin fóṣù kan o á kì lórúkọ rẹ̀ á ran sáwọn tó bí ẹ jẹ́ ká Richard bàbá bẹ̀ ká tó máa lọ ẹ sọ fún nọ́mbà yín kẹ̀lẹ́ sọ ká nọ́mbà yín. My phone number is 080. Okay. 79. Okay. 95. Okay. 74. Okay. 76. ẹ pẹ̀lẹ́ kan sí. 080. Okay. 79. Okay. 95. Okay. 74. Okay. 76. bẹ́ẹ̀ sọ ká nọ́mbà yín. 307. Okay. 911. Okay. 307. 911. 911. 911. 63. 28. 28. ẹ pẹ̀lẹ́ kan sí. 307. 307. 911. 911. 63. 63. 28. ẹ pẹ̀lẹ́ kan sí. ẹ farabalẹ̀ pé. 307. Okay. 911. Okay. 63. Okay. 28. Okay. First bank. First bank orúkọ ló máa wà mẹ́. Maruf Amande Akindele. Maruf Amande Akindele bàbá bẹ̀. So ẹ jẹ́ ká reach out sí wọn gbogbo ẹ̀yin olùfimọ́ fans club gbogbo ẹ̀yin fans bàbá King Dr. Saheed Osupa wọn lórin ó pọ̀ lẹ̀ fún wọn orin King Dr. Saheed Osupa pọ̀ ní tí wọ́n máa kọ so bá tó bí ọ̀sẹ̀ kan àtúmọ̀ wọn wá ẹ jẹ́ ká reach out sí wọn kò sí nǹkan tó kéré tẹlifíṣàn support bàbá bẹ̀ àwọn náà fẹ́ wà dáadáa kán wà òkè dáadáa ìgbà kan náà wọn ò ní fóònù tí mo tẹ̀lé lọ́wọ́ wọn fóònù yẹn wà ridiculous fóònù yẹn ti nójú bẹ́ẹ̀ kí n náà fi mú láìnà náà fi mú àwọn tẹ̀lé sọ bẹ́ẹ̀ fáyẹn fóònù 2,000 yẹn náà ń lò ń gbà yẹn bàbá dúpẹ́ pé ọlọ́run ti ṣe oní 65,000 ọlọ́run tó ṣe 65,000 aṣọ ní 200,000 náà bí àwọn ẹ̀ máa lo fóònù ńlá ẹ̀ kárí ìtàn sún wọn God bless you all God bless Olúfimọ́ God bless everybody one love. lápapọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín o ìrànlọ́wọ́ tẹ̀ ṣe fún mi ọlọ́run á máa fún yín ṣe àti gbogbo àwọn tí wọ́n jẹ́ Olúfimọ́ tí wọ́n wà ní abroad Mr. Hassan àti Olúfimọ́ tó wà ní Gombe àwọn náà mo dúpẹ́ lọ́wọ́ wọn àtàwọn táwọn wà níjọra àtàwọn táwọn labroad àti Alhaji Hakeem Ọ̀dẹ́rìndé ọ̀rẹ́ mi tó wà lamẹ́ríkà àwọn náà láwọn ń gbọ́ mi ẹ bá mi pẹ́ lọ́wọ́ gbogbo wọn àbùdí tó ló pa. agbọ́dọ̀ ló bá máa di next bá máa rẹ́kọ̀dù yín màá fẹ́ kẹ́ lo ibi tí ọba orin tó ti kí àwọn èèyàn wọn náà máa lò. ibẹ̀ náà la máa lò. gbogbo àwọn èjìrẹ́ onírin gbogbo àwọn sọ ẹkẹ fún gbogbo wọn ní bí ọba orin ṣe kí wọn látẹ̀mọ̀ gbogbo wọn wọn náà máa mú wa ní gbogbo ẹ̀ náà máa lò ní next week kọ́lọ̀ sọ wa kọ́lọ̀ máa pa wá ire o. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free.